America bá wá tí wọ́n bá fẹ́ arrest èèyàn tí wọ́n bá ti wọnú ilé rẹ̀ tí wọ́n bá ti show kí lorúkọ rẹ̀ warrant of arrest pé wọ́n wá láti wá gbé ọ the next thing ní America máa sọ fún yín pé turn around kọ káwọ̀ rẹ̀ sẹ́yìn wá sí fi handcuff sí ọ lọ́wọ́ sẹ́yìn ò ní handcuff ní tẹ́fín bá talọ́lọ́hún gbẹ̀jà kadì tẹ́jọ́ fara yín lẹ́pọ̀n tí talọ́lọ́hún gbọ́lọ́pàá ṣubú ìmọ̀ ọlọ́pàá ní nílò tọ́ o tẹ́yìn náà gbé talọ́lọ́hún ṣubú. ṣé rí ẹ àwa mùsùlùmí à lè rí ẹnì kankan arrest mọ́ ó ti yẹ nísìn a lè rí ẹnì kankan arrest mọ́ ní Nàìjíríà lóde òní ní Nàìjíríà tòní wípé ẹnìkan ó bú àwọn àfáà wa ó bú àwọn bàbá wa ó bú àwọn ọba wa ó ń sọ̀tì kìíní kan nǹkan kan nítorí tó fi rí bẹ́ẹ̀ ni wípé nígbà tí ọmọ Belfast ẹni tí ọba ti léèyàn Nàìjíríà ìyà máa ń jẹ wọ́n ẹ má ti torí pé ta lọ́lọ́run ò léèyàn kẹ wá máa ká máa ọ̀nà tẹ́mi ń rí yàtọ̀ sọ́nà tí wọ́n ń gbà rí má bú mi o má ti torí pé ta lọ́lọ́run ò léèyàn kò ní bàbá olówó tó fẹ́ lọ kàn án jáde ní gólóńgóló tẹ́ ẹ bá tì mọ́ láago 11 òru kẹ wá rò pé you can just go láti lọ arrest rẹ̀ anyhow kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. The country belongs to all of us. Gbogbo wa lájọ ní Nàìjíríà. You cannot go arrest someone as a policeman. Kó wá gbé ọkọ̀ tí ò ní plate kó gbé lọ síbẹ̀ yìí kó fẹ́ lọ arrest ẹnìkan. It doesn't make no sense. Yeah, it make sense. Ní ayé tí kidnapper pọ̀ káàkiri. Ní tí mi ò fi fọ́ọ̀tì ọ̀yìn arákùnrin ta ni Ọlọ́run yẹn nìyẹn o. Bó jẹ́ pé ẹnu ẹ̀ mọ́ wa rough. Pẹ̀lú orí ẹ̀ bí orí mi níbí. Ìpàkọ́ bí ìpàkọ́ mi. Ìpàkọ́ ń gún sánmà. Bó ṣe wulẹ̀ kọjá sí wípé ẹnu bọ̀bọ̀ yẹn máa wà rọ́ọ̀fù tó níta ni Ọlọ́run yẹn ó lè lọ arrest èèyàn pẹ̀lú ọkọ̀ tí ò ní plate láyé táwọn kidnapper tí wọ́n ń gbé èèyàn ṣeré you can't do that. Kidnapper ni wọ́n gbọ́ ayé, kidnapper ni wọ́n pera wọn lọ́lọ́pàá, kidnapper ni wọ́n kidnapper. Láyé ẹ̀ sọlọ́pàá sẹ̀, láyé kidnapper ni wọ́n wọ́n sọlọ́pàá o, gbogbo ayé wọn wọ́n ọlọ́pàá ni pera wọn kidnapper ni wọ́n ti fẹ́ pàdé bọ́jú. Àwọn bandits ni o. Sórí mo rí fídíò mo wà ní lunch nísìn mo wá rí fídíò ta ni Ọlọ́run ọmọkùnrin táwọn pè ní ta lọ́lọ́run yẹn mo wá rí fídíò rẹ̀ tíyàwó rẹ̀ dì mọ́ lọ́rùn wípé ẹ lè gbé ọkọ òun lọ sórí ọ̀rọ̀ ní jẹ́ títí èèyàn kéèyàn má máa dá Ọlọ́run ọba àlékè ọlá sì kórìíra Ọlọ́run kórìíra alábòsí Ọlọ́run kórìíra mùnáfìkì ẹ̀dá Ọlọ́run kórìíra àwọn èèyàn tí wọ́n ìbá sòótọ́. Kidnapper ni wọ́n ló ti everybody gbogbo ayé mọ́ wọ́n. Kidnapper ni wọ́n ní nítorí pé olùkọ́ ṣẹlẹ̀ sọ́dọ̀ ta lọ́lọ́run. Kidnapper ni wọ́n ti ẹni sìn. Kidnapper ni wọ́n káwa máa wá ṣàbòsí. ọkọ̀ bọ̀dá kidnapper ni wọ́n fẹ́ pa o. Happy Tuesday everybody. wọ́n ti fẹ́ pa. sórí Kidnapper ni wọ́n sọlọ́pàá. àwọn Yorùbá ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ wọ́n sì tún máa sọ̀rọ̀ kan wá ní kí lorúkọ rẹ̀ bí ẹ bá fààyè gba ìrókò tó bá di tó gba àyè tán ó ṣe é ṣe kí apá ọmọ ká wọ́n ti padà lọ́wọ́ sílé o wọ́n ti pa o wọ́n ti pa ọba dì sí wọ́n ti pa o wọ́n ti padà ní owó ti pa o wọ́n ti pa ọba dì sí wọn. rúbọ ayé ilé ta ọlọ́run la wà yìí tí àwọn ọlọ́pàá kan àmì ọlọ́pàá ní ọlọ́pàá kọ́ wọ́n gbé mọ́tò wá mọ́tò náà kò ní plate number so ilé ta ọlọ́run la wà yìí bí ọ̀rọ̀ náà ṣe ṣe yanjú tán òní alikasare ṣe fọ́nrán yìí kí ẹ gbogbo rẹ̀ ọmọkùnrin ta lọ́lọ́run yẹn dundun rẹ̀ ńláta ẹnu rẹ̀ sì gbọ̀rọ̀ ta lọ́lọ́run lẹ́yìn ìgbà tó kú òní tí wọ́n gbé ńgbà kan lókè kura ta lọ́lọ́run títí di sìn mo rò pé ta lọ́lọ́run ò tún mọ̀ wá ara rẹ̀ torí ẹ̀ ni wọ́n tún fi fẹ́ lọ arrest ta lọ́lọ́run ní òní ọjọ́ Tuesday àmọ́ nǹkan kan tí ọjọ́ òótọ́ tá a gbọ́dọ̀ má mẹ́nu bà ní wípé ṣe rí àwa mùsùlùmí a lè rí ẹnì kankan arrest mọ́ ó ti yẹ nísìn a lè rí ẹnì kankan arrest mọ́ ní Nàìjíríà lóde òní ní Nàìjíríà tòní wípé ẹnìkan ó bú àwọn àfá wa ó bú àwọn bàbá wa ó bú àwọn ọba wa ó ń sọ́ọ̀tì kìíní kan nǹkan kan nítorí tó fi rí bẹ́ẹ̀ ni wípé nígbà tí ọmọ Belfast ẹni tí ó bá ti léèyàn Nàìjíríà ìyà máa ń jẹ wọ́n ẹ má ti torí pé ta lọ́lọ́run ò léèyàn kẹ wá máa ká máa
ọ̀nà tẹ́mi ń rí yàtọ̀ sọ́nà tí wọ́n ń gbà rí má bú mi o má ti torí pé ta lọ́lọ́run ò léèyàn kò ní bàbá olówó tó fẹ́ lọ kàn án jáde ní gólóńgóló tẹ́ bá tì mọ́ láago 11 òru kẹ́ wá rò pé you can just go láti lọ arrest rẹ̀ anyhow. I don't understand bí Nàìjíríà ṣe mọ́ bí òfin Nàìjíríà jẹ́ kí n sọ fún ẹ mi parọ́ fún ọ o mo fẹ́ràn Nàìjíríà ìlú mi gidi gan kí n tó ṣe nǹkan kan sí Amẹ́ríkà tí mò ń gbé yìí mo ti ṣe 10 sí Nàìjíríà. I have property in Nigeria. Mo ní property ní Nigeria. Mo ní land property ní Nigeria. Kó lè bá àmọ́rú fẹ́ tí mo ní síbẹ̀. Ẹnìkan sọ fún mi wípé ìwọ tó gbé Nigeria tó ń lọ kọ́lé sí Nigeria. Ìfẹ́ tí mo ní sí Nigeria nìyẹn. Ìyìnbá máa tiẹ̀ gbé bẹ́ẹ̀ o. Ìyìnbá máa ṣe kíníkan o. Mo sábọ̀dọ̀ kọ́lé Nigeria. Mo gbọ́dọ̀ ralẹ̀ sí Nigeria. Mo gbọ́dọ̀ máa ṣe nǹkan sí Nigeria. Irúfẹ́ tí mo ní nu. At the same time, tí mo bá ti ń ronú bí ẹni tí ọ̀lẹ́ nìkan kí ló wà lẹ́nu mi báyìí bí ẹni tí ọ̀lẹ́ nìkan ní Nàìjíríà ṣe máa lu kí lorúkọ rẹ̀ bí ṣe máa lu páńpẹ́ òfin ìmọ̀ jẹ́ kí Nàìjíríà ò sú mi. Tí wọ́n bá dá ọ dúró táwọn ọlọ́pàá bá dá ọ dúró tí ọba jókòó sínú mọ́tò ẹ ní Nàìjíríà tó wà láàyè dìónà tọ́lọ́pàá Nàìjíríà bá dá ọ dúró báyìí bó ti experience ẹ ní o ẹni tó wà ní dìónà yẹn ni wọ́n kọ́kọ́ máa wò tí wọ́n bá ti wò ó dáadáa tí wọ́n ṣáìtì ẹ tí wọ́n rí pé ọmọ kò léèyàn ní ọ tí wọ́n dẹ̀ ṣáìtì ẹ tí wọ́n rí pé ó kọ ọ̀rẹ́ wọn ọ̀mọ́ ní society tẹ́ẹ̀sẹ̀ MC Olúọmọ tẹ́ẹ̀sẹ̀ Abu Ebel tẹ́ẹ̀sẹ̀ Wàsíù Àyìndé tẹ́ẹ̀sẹ̀ kí lorúkọ rẹ̀ tẹ́ẹ̀tì ṣe gbogbo àwọn lókọ yẹn ó ti yọ nígbà náà wọ́n á ṣe wà bẹ̀rẹ̀ harassment ẹ mú ìwé mọ́tò ìwá ẹ ṣe kìnnìkìnnì kan bẹ́ẹ̀ ni wọ́n máa wo ìwọ tó wà lẹ́yìn mọ́ experience ẹ̀rí ni o so ìdájọ́ olòṣì yàtọ̀ sí ìdájọ́ olówó ìdájọ́ ẹni tí olówó ń pọ̀n lẹ́yìn ó yàtọ̀ sí ẹni tí ò lẹ́yìn kankan kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. The country belongs to all of us. Gbogbo wa lájọ ní Nàìjíríà. You cannot go arrest someone as a policeman kó wá gbé ọkọ̀ tí ò ní plate kó gbé lọ síbẹ̀ yìí kó fẹ́ lọ arrest ẹnìkan. It doesn't make no sense. Ní ayé tí kidnapper pọ̀ káàkiri ní tí mi ò fi fọ́ọ̀tì ọ̀yìn arákùnrin ta ni Ọlọ́run yẹn nìyẹn o bó tẹ̀ pé ẹnu ẹ̀ mọ́ wa rough pẹ̀lú orí ẹ̀ bí orí mi níbí ìpàkọ́ bí ìpàkọ́ mi ìpàkọ́ ń gún sánmà bó ṣe wulẹ̀ kọjá sí wípé ẹnu bọ̀bọ́ yẹn máa wa rough tó níta ni Ọlọ́run yẹn ó lè lọ arrest èèyàn pẹ̀lú ọkọ̀ tí ò ní plate láyé táwọn kidnapper tí wọ́n ń gbé èèyàn ṣeré you can't do that. America níbí báyìí tó o bá jẹ́ undercover ọkọ̀ tẹ́ máa gbé táwọn undercover America ń gbé plate number wà ń bẹ̀ tó o bá jẹ́ NYPD ọkọ̀ tó jẹ́ New York police officer ọkọ̀ tí wọ́n ń gbé ọkọ̀ wọn ó ní plate. So you go to arrest someone o gbé mọ́tò tí ò ní plate lọ ẹ wá kó bọ̀n dání ẹ fẹ́ arrest criminal ẹ bẹ̀rẹ̀ sí dìjànkadì ẹ bẹ̀rẹ̀ sí gbéjànkadì ẹ̀ ń gbéra yín náà lẹ̀ gbọ̀n ẹ̀ ń gbéra yín sókè wọ́n ń fọlọ́pàá ní kórópọ̀n ọlọ́pàá ń so mọ́ ẹ̀ńtọ́ criminal tó fẹ́ arrest ń so mọ́ lọ́rùn and the guy keeping saying one thing tí ọjà sí pé ó yẹ kí gbogbo wa ronú sí ní Nàìjíríà. The reason why I'm making this video is not because of Tani Olohun. It can happen to you tomorrow. It can happen to your cousin. It can happen to your brother. Ẹ má ma dájọ́ blindly. Ẹ má ma dájọ́ nítorí pé èyí tẹnìkan. I don't care. Ẹ̀sìn tí kò bá wu òǹkálùkù kọ́ máa sìn lakundinukum waliyadini. Ẹ̀sìn tí yín kọ́ máa jẹ́ ti yín tí tèmi kọ́ máa jẹ́ tèmi. Irú àwọn wá sí tó yẹ kí èèyàn máa gbọ́. Tí n bá rí ẹlẹ́bọ tẹ́ bá fẹ́ take advantage ẹ̀. Tí n bá rí ẹni tí ń bọ́gi bọ̀ ọ̀pẹ tẹ́ bá fẹ́ yàn jẹ I will speak up. O lè lọ sọ pé fẹ́ lọ arrest Tani Olohun kó wá gbé mọ́tò tí ò ní plate lọ ẹ lè sọ pé fẹ́ lọ arrest Tani Olohun ọmọ yẹn ń sọ gbólóhùn kan wípé ṣe invite mi àìmọye ní tí mo fi lẹ́yìn mùsùlùmí ò lè rí yàn arrest mọ́ ní Nàìjíríà lónìí òun ni pé ọ̀kan nínú àwọn tó náà ń dájọ́ ẹ̀sìn ọmọ Belfast criminal kò sí èbú tí Tani Olohun fẹ́ bú tó tí ì tó èbú tí ọmọ Belfast tó bú àwọn ọba yín gbogbo yín foríjì ní torí pé ọmọ tí yín lòun bóyá nítorí ẹ̀ ni nítorí pé òun ṣe ẹ̀sìn tẹ́yìn náà ń ṣe ẹ forí jì ọmọ Belfast ládùrú atrocity ládùrú ọ̀rọ̀ àlùfàǹsá tó sọ sí àwọn àfáà yín àtàwọn bàbá yín ẹnìkan kò rí arrest ẹjọ́ ń gbé Nàìjíríà ń bẹ̀ tẹ́jọ́ ń gbé Nàìjíríà tẹ́jọ́ ń ṣe fàájì ni ẹ tó ti jọ ń lo òde tẹ́jọ́ ń lo òde àwọn ọmọ Ìlọrin tó bú tó yàkàyàkọ̀ bá wọn àtàwọn àfáà wọn àwọn ni ẹ tún invite ẹ sóde ń wọlé ń jáde bó ṣe wù ni ẹ tún jọ ń bara yín lọ́wọ́ tẹ́ ẹ tún pèsè òde àwọn àfáà yín tẹ́jọ́ ń jókòó tẹ́ ń gbága fún ní high table
so nítorí pé ta lọ́lọ́run ètí sára yín àbí nítorí pé òun ètí ó ti ní òun ò ṣe Islam mọ́ àbí nítorí pé òun kò ti lẹ́nìkan kò ní bàbá olówó tó fẹ́ tó yẹ pé tẹ bá arrest ọmọ lọ fẹ̀yìn pẹ́ jáde láago 2 lóru so you guys can go the audacity to go and arrest this guy. It doesn't make no sense to me. Èmi ìgbìjà ta lọ́lọ́run kò make any sense. Ẹ má jẹ́ ká máa yan ara wa jẹ because àwa fẹ́ wá gbé Nàìjíríà padà. Ẹ dẹ̀ ń scare wa pẹ̀lú oríṣiríṣi àwọn ìwà yín bí ìwà bandit. Ṣé invite ta lọ́lọ́run tẹ bá wá ní invite ẹ ṣé ó yẹ kẹ́ lọ sí ilé ẹ̀ tẹ́ fẹ́ lọ arrest t'Amẹ́ríkà bá wá tí wọ́n fẹ́ arrest èèyàn tí wọ́n bá ti wọnú ilé rẹ̀ tí wọ́n bá ti show kí lorúkọ rẹ̀ warrant of arrest pé wọ́n wá láti wá gbé ọ the next thing ni Amẹ́ríkà máa sọ fún yín pé turn around kọ káwọ̀ rẹ̀ sẹ́yìn wá sì fi handcuff sí ọ lọ́wọ́ sẹ́yìn ò ní handcuff ní tẹ́ fi ń bá ta lọ́lọ́run gbẹ̀jà kadì tẹ́jọ́ fara yín lẹ́pọ̀n tí ta lọ́lọ́run gbọ́lọ́pàá ṣubú ìmọ̀ ọlọ́pàá ní yóò tọ́ o tẹ́yìn náà gbé ta lọ́lọ́run ṣubú ẹ wá lọ adúrú gbogbo effort yín àti gbogbo ẹ wá rí ẹntẹ lọ arrest ẹ rí arrest ṣé yẹn lásán kò tó ọwọ́ àlámì ìyẹn lásán tí yẹn lójú àìrí arrest àìrí ta lọ́lọ́run gbé kúrò níbẹ̀ ní nígbà tẹ́ ẹ lọ arrest tẹ́ pera yín ní ọ́fíìsì yẹn ó tí yẹn lójú gbogbo àwọn tí ó bá pè yín látòkè lọ́hùn ní kóòtù ni wọ́n ti lọ mọ settle rẹ̀ tó bá pé lu òyìnbó bá ní kò sí gbogbo èèyàn tó bá kọ jẹ ọba jẹ gómìnà Ọ̀yọ́ state ló pè yìí ọba jẹ kíníkíní kan tó bá sì yí pé arrest tẹ wá arrest ta lọ́lọ́run lóòótọ́ bá jẹ níhùn ni you will not leave the scene without arresting this guy ẹ ní kúrò níbẹ̀ yẹn láìsí pé gbé lọ tẹ bá gbé lọ ní kóòtù ní George ó ti sọ pé kò yẹ kẹ́ arrest ẹ túlẹ̀ ẹjọ́ kọ́ máa lọ kì í ṣe pé ẹ lọ wá yẹn lọ lé ẹ̀yin odidi ọlọ́pàá bíi mélòó kan ẹ ní ẹ lọ arrest ẹ nìkan ẹ wà ní rí mú kúrò níbẹ̀ yẹn níjọ́ yẹn ẹ wà ní àwọn kẹ́pẹ́ yín látòkè so ẹ ronú àwọn tó máa pè yín látòkè kẹ́ tó lọ arrest ta lọ́lọ́run tẹ kó bọ̀ lọ tẹ́ ẹ̀dẹ̀ gbé mọ́tò lọ èmi ń ṣe léyìí fún gbogbo àwọn ọlọ́pàá ẹ̀yin ọ́fíìsà wa Nàìjíríà ẹ dákun ẹ má jà yan orí àwọn èèyàn jẹ ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù ọjọ́ tí ó kẹ́yìn nìkan ògògó yìí nǹkan kan ò sí ògògó níbi ọdún tó lọ sẹ́yìn ọdún ní 2025 2026 wọ́n ti parí aṣọ kú ògògó wọ́n gbé bọ́ lọ́rùn lójijì ọmọ tó gan ó sì nalẹ̀ gbáà ògògó sì lọ can you imagine bàbá wa Dísù tó jẹ́ ọ̀gá ọlọ́pàá Nàìjíríà ó lè wólulẹ̀ lọ́la kúkú kọ́lọ́ ní kẹ́mi rẹ̀ ogun ikú ò ní respect fẹ́ nìkan kọ̀ọ̀kan ikú pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ọjọ́ oyè kan ní kọ̀ọ̀kan ikú pé wọ́n ṣẹ̀ṣẹ̀ di president kọ̀ọ̀kan ikú pé ọmọ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ gba kíní honorary award kan kíní kan he can come anytime and he can kill you anytime you can die anytime so ẹ má ma jẹ́ kí ìdájọ́ ẹni tí ò léèyàn kó yàtọ̀ sí ìdájọ́ ẹni tó mọ̀ọ́yàn tó ní connection it doesn't make no sense wallahi kò make sense. So wọ́n pe Sunday Igboho mo ṣe ń gbọ́ fídíò yìí lọ́dọ̀ Aníyíkáyé wọ́n pe Sunday Igboho lọ́wọ́ ní kíní kan wọ́n pe Olúbàdàn bẹ́ẹ̀ lọ́mọ yẹn náà sọ pé Igboho ṣá níbi tó jókòó sí níbẹ̀ àwọn Igboho ni wọ́n mèkì kọ́ kò lè ṣẹlẹ̀ ní òyìnbó tá a bá ń sọ̀rọ̀ wọn ní ṣé mọ̀mọ́dún tí ìlú òyìnbó ti wà ní ṣé mọ̀mọ́dún tí ìlú òyìnbó ti gba independent but we can learn from these people we should even learn from them it's time to learn from these people ní abroad bí báyìí ẹ jẹ́ ká learn látọ̀dọ̀ wọn ayé ti dáyé social media fídíò ta lọ́lọ́run ẹsẹ̀ ní Nàìjíríà ó ti dá Amẹ́ríkà lẹ́yìn ìṣẹ́jú kan gbogbo wa ti ń rí ayé ti lájú ju òṣì lọ ayé ti lájú ju ranù lọ ayé ti lájú ju gbogbo wọn lọ so ọmọ tí wọn Belfast ó bú gbogbo àwọn èèyàn lọ bú àwọn ọba ó bú gbogbo ẹ̀ níjó ni kí lè rí ṣe fún títí lónìí ẹ wá ẹntì àwọn bàbá wa Nàìjíríà ń gbà kan tí mo wà ń bẹ̀ tá a bá ń jà wá ní ẹ̀ńtà lè mú lálẹ́ dì mọ́ ṣé rọ wá ni ni ẹ̀ńtà lè mú àbí ẹ̀ńtà lè mú lálẹ́ dì mọ́ ṣé rọ wá ni ni ṣé rọ ni ẹ wọ ẹ jẹ́ ká ṣàtúnṣe lórí ọ̀rọ̀ Nàìjíríà àwa fẹ́ wálé tojúmọ́ lẹ́ ń sọ fún wa ká máa bọ̀ wálé I am a nurse ní Amẹ́ríkà ń bí ìyàwó mi nọ́ọ̀sì ni l'Amẹ́ríkà ń bí mo láwọn èèyàn tó jẹ́ sí pé Dr. Arẹ́gbẹ́ ń bẹ́ẹ̀ Dr. Abdulhakeem ń bẹ́ẹ̀ àwọn doctors everybody la fẹ́ wá sí Nàìjíríà bẹ́ẹ̀ báwo ló ṣe fẹ́ wá nígbà tó o bá ń rí injustice every single day of our life it's so disheartening kò make any sense tẹ́ ẹ bá níyàn bá yín sòtọ́ ọ̀rọ̀ ìdájọ́ olòṣì yàtọ̀ ìdájọ́ olówó yàtọ̀ tipẹ́tipẹ́ láti wà ń bẹ̀ láti rí títí di sin 2026 with all this exposure and everything ó tún ṣẹlẹ̀ títí dọ̀la ẹ lọ arrest èèyàn ẹ gbọ́kọ̀ tí ò ní plate lọ báwo lọ́mọ tẹ bá wá pè ní kidnapper ní yín mọ̀nàkà ẹ lọ arrest èèyàn ẹ lè fi handcuffs ẹ dọ́là arrest lọ́wọ́ iwájọ́ níjà kadẹ̀ ń gbéra yín wọ́n lẹ̀ ó tìyàn lójú ká gbé sórí social media Amẹ́ríkà orí bẹ́ẹ̀ ṣe lọ arrest criminal ní Nàìjíríà ní giant of Africa it doesn't make no sense ó mọ̀ ń padà sí office.